lórúkọ gbogbo Ọ̀yọ́mèsì a kí yín kú oríire gẹ́gẹ́ bí ẹ ṣe wá mọ̀ wípé àwọn Ọ̀yọ́mèsì la ní àṣẹ láti yan Aláàfin tuntun nígbàkúgbà tá a bá ránṣẹ́ sí yín a jẹ́ wípé a ti forí oko sọ̀ọ́dúnnù àti mú ẹnìkan láàrin yín àwọn Ọ̀yọ́mèsì la lẹ́tọ̀ọ́ láti yan ọba. Ifá ni Ifá ló yan Adéran. Ifá wo? Ifá Ọ̀rúnmìlà bára Àgbọnmìrègún ni. Ṣé rí báyìí? Ó yé mi báyìí. Ṣé Ifá la fi yan ọba lálẹ́dí Ọ̀yọ́ ni? Mébí àwọn Ọ̀yọ́mèsì làáfà láàfin jẹ lọ́yọ̀ọ́ yìí. Bí ìbá wa ṣe lẹ̀ tó bàjẹ́ ta láàfin tó wájà tó mú sì bá sì bú bá lù. Àwa tó yẹ kí wọ́n mọ wá sábà àwa la wà ń sá lọ yìí. Ṣé bá ṣe mọ òwúrọ̀ rẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ o. Sàámú Sàámú Ọ̀yọ́mèsì wọn ò ní wí. Àsìkò tá a wí la wà yìí. Ó ṣe á di pé Ifá ní tó yọba fún alálèdè Ọ̀yọ́. Fàbò. Ebi gbogbo wa ilá mọ̀tàn ká tó gorí oyè. Ṣé àti gbàgbé nù? Ebi ń gbà ganjú jẹ tọ́wàjà àrẹ̀mọ rẹ̀ kórì ńlọgórí ìtẹ́. Bá a ṣe gbọ́ nù tán náà nù. Nígbà kórì wàjà ebi olú àṣọ ológorí ìtẹ́. Ìgbà tó lù àṣọ náà tó wàjà onígbògí ọmọ rẹ̀ lọ́jẹ̀. Ẹ wo Ọ̀yọ́ ò ní torí èmi bàjẹ́ o. Kò ní torí èmi náà bàjẹ́. Bẹ́ẹ̀ ni ìgbà tí onígbògí pẹ̀yìndà tán ni òfin ràn bọ́ bẹ̀. Egungun ojú ló gbapò lọ́wọ́ òfin ràn. Àrẹ̀mọ egungun ojú tí jẹ́ ọ̀rọ̀ pọ̀tọ̀ ọlọ́gbapò tí ọba ṣe ikú Ajíbóyèdé tó jẹ́ kí Abípa ó bọ́ sípò ṣé ipò tí ìkan ni. Ebi lẹ́yìn náà ni ọba lókun jẹ ọba lókun sì wàjà. ọmọ rẹ̀ tó jẹ́ àrẹ̀mọ rẹ̀ Àjàgbó òun àborí oyè. Àjàgbó wo ògùn lè sí ẹ. ká ní eyín adípèlé àbí babaláwo wo gan-an ló dífá tó wá mú Àtìbà lọ́mọdé nílùú Ọ̀yọ́ tá a jọ wà. Ẹ wo ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ mọ̀jà máa gbọ̀rọ̀ yìí mọ́ra wa lọ́wọ́ bí ẹni gbàgbọ́ ọtí tèmi rè ó ẹja á ṣe bó ti yẹ á ṣe kó lè bá a rí bó ti yẹ ó rí. àsìkò tá a tiẹ̀ ṣe bó ṣe yẹ ká ṣeré tí ó fi rí bó ṣe yẹ ó rí. torí pé ẹ mọ̀jà gbàgbé pé aṣojú ilé kankan ní gbogbo wa o. ẹ sì jẹ́ á mọ̀ pé gbogbo èèyàn wọ̀ wá. Ẹ ṣeun o mo rí i tí ará iwájú ń gbé térò ẹ̀yìn ń gbà tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní rọ́ ìtàn tí gbogbo yín ti mọ̀ pé wọn ò mọ̀ fún mi. Ó ti dààmú wá níbèrè tọrọ ẹ ní wọn èéfi Ifá yan ọba lálẹ́dí Ọ̀yọ́ bóò ní ti babaláwo Adó Àwáyé ṣe wá jẹ́ o. Àwọn Ọ̀yọ́mèsì mọ̀ sí kéde Aláàfin. Bẹ́ẹ̀ sì ni gbólóhùn aṣọ ń lọ láàrin àwọn aráàlú. Àwọn aráàlú làwọn fẹ́ mọ̀ bí Ifá ló yan ọba tuntun ni bọ́yọ̀mèsì ni àbóbì tó gbó. Torí a ti mọ̀ pé oṣù ti lé lálàdé Ọ̀yọ́ oṣù tó wá léyìí àfún ògbò kó tó wọ̀ tìpẹ́tìpẹ́ la ká bí tìpẹ́tìpẹ́ ló rẹ̀ bí tójú ti mú lejò gbáwọ̀ gbọ́ bí Ifá ṣe wí ni ó ní ìka sárására wọ bá fọ́bọ bá sunkún pákó wọn ọ̀káyé ọba ní ọ̀kadì wọn àyàmọ̀bó ka ọ̀káwọ́ ọba ní ọ̀kadì wọn ọ̀rọ̀ yìí ti wáyé ni ṣèbí ojúṣe tán bàbá mi mọ̀ sílẹ̀ ní wá ṣe àgbẹ̀ kò bàjẹ́ láyé Olúgbọ́n Ọ̀yọ́mèsì kò bàjẹ́ láyé Àrẹ̀sà kò bàjẹ́ láyé hàn bàbá mi nínú ṣètò tèmi náà ẹ̀sìn bí torí Ifá àtọ̀nà Aláàfin ni á sì tọ́ba sọ́nà mọ̀ pé falakọ́ni lọ́rọ̀ bí ìyẹ́kẹ́ ni kò bàjẹ́ láyé hàn bàbá mi kò ní bàjẹ́ láyé tèmi náà mọ̀ pé ṣé orí mi náà mi mọ̀ ń jẹ́ ọ̀nà òrìṣà lálẹ́ mọ̀ ń tọ̀ mọ̀ tọ̀nà dídí mo dé ìlú òkòkò bío arọ ni mi ò ṣe gbá lójú ara ni mi ò ṣe dì lókun. Ifá ní Aláàfin ọ̀pẹ bí ewé àpẹ́ Ifá lá Aláàfin ọ̀dà lẹ́wà bí ọ̀sùn. Ifá ní Adúmọ̀kọ òjò omi bí ewé rinrin òjòṣú ẹ̀rùn yán kò ní kọ́ máa lákà Aláàfin ọmọ fọpo